Ọmọrin gbókun yẹn bọ́dẹ̀ o, akátapá pèrè wómùwómù, afárá ọ̀dájagun la bí ọ̀sọ́dọ̀ odò láyé ìfarakomi. Ẹ máa gbóhùn ẹnu mi kàkà bí etí ṣe yẹ ká. Ikán ló parapọ̀ tó mọ́lé, èrò parapọ̀ wọ́n má jiyàn. Àwọn ọmọ Yorùbá kárí ayé pátá, ẹja máa fi mọ̀ ṣọ̀kan. Àjọṣepọ̀ òfin níjẹní, àjọṣepọ̀ wọ̀ ní dòṣùṣù. Ìdàgbàsókè Yorùbá ni ẹjọ́ mọ́ jẹ wá ní ogún pátápátá. Ọ̀kan gbòógì nínú kànnì dẹ́tí mọ́ gbèdè Yorùbá kárí ayé. Òní Ẹlẹ́hà TV lórí ìkànnì Facebook, níbi tá a ti ń ṣètò Yorùbá Nation àti ṣẹ̀ṣẹ̀ ọmọ aládé ni wá o, ta ló lè bá ṣàwà ẹ wá wí fún mi. Gbogbo ọmọ Yorùbá ẹ mọ gbóhùn ẹ̀yàn mi, mo gbé ẹ dìde. Èsè ká fẹ́ ṣàṣàwánú ká mọ̀ gbé tẹ̀yìn ẹlẹ́ni kiri. Ẹ mọ̀ tẹ̀lé Ẹlẹ́hà TV lórí ìkànnì Facebook. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ọ̀gá niyọ̀ láwùjọ ìrùpẹ̀. Àti fòyìn sẹ́nu ká tutọ́. Ẹlẹ́hà TV ti gòkè odò, ó ti gòkè odò káfárá ó tó já. Àyànfẹ́ mo pé máa wí kan gbọ́dọ̀ kù wí láíláí. Ẹlẹ́hà TV òkú iṣẹ́ takuntakun, ilé ọmọ erin ló ti gbó. Ara Ọ̀yọ́ mọ̀ kọ́ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́. Ayé ọjọ́ ta mọ́ inú ẹ̀fọ́ ìrówó pín. Ara ló kàn mí ìwé jíjọ́ alábala sọ̀jẹ̀ mọ́bọ̀ jẹ̀jẹ̀. Baálé ààrẹ pé légún ọmọ àrùkù wọjà mọ́ta mọ́ gbóhùn ẹ̀yàn mi dáadáa. Àrùkù ìbẹ̀ lọ́jà yóò tẹ ìkúrú, àrùkù ìbẹ̀ lọ́jà yóò tàkàrà, rùkúrùkù ìbẹ̀ lọ́jà àwọn àtòkù dúdú mọ́ gbóhùn ẹ̀yàn mi. Eré tí tó ara ọ̀jọ̀mọ̀ ọkọ̀ àgbèrè bàbá wọn mọ̀ jẹ́. Bọ́ ọba délé bá mi kí bàbá mi o, Sunday o, Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho gángan ló òòṣà ní Ìgbòho. Ẹ̀là kan kì í bá kí òpó wọ́n bí ọmọ Adéyẹmọ kọ́ ọmọdé nílẹ̀ láwùjọ. Ìgbòho mọ̀ rẹ̀ ọmọ atapẹ́tẹ́ inú omi, ọmọ gègèlè mébọ̀ ńlọdọ̀ sànyà òde mi ní bàrà àdìmọ́ ṣe lórí kò sí sẹ́sí mi lẹ́nu. Ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé Onígbòho mọ̀ rẹ́ mọ̀ gbóhùn ẹ̀yàn mi. Ọ̀kan sẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ìlọ́mọ aláyé fi ránṣọ mọ́ gbóhùn ẹnu mi dáadáa. Ọmọ òkúta mẹ́ta òde Ìgbòho, ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lánà, ọ̀kan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀, ọ̀kan nígbà àwọn ọmọ náà. Kí ni mo wá ṣe nígbòho mọ̀ rẹ ọmọ àtàpẹ́tẹ́ inú omi, ọmọ gègèlè lójó sànyà. Ẹlẹ́hà TV kékeré látàmọ́ ti fi sọ̀kò ojú. Ọmọ gàjọ̀ta rẹ̀ lágbára Ọlọ́run ọba. Èèyàn tó bá ní ọmọ ṣe ń tọ́ fẹ́. Ọ̀pá ikú nírẹ̀yìn ikú, ọ̀pá ẹja nírẹ̀yìn ẹja, ilẹ̀kùn ọ̀nà nírẹ̀yìn ìbàdí, àgbà lẹ́jì nírẹ̀yìn wàlúfà. Ọ̀já nímọ̀ rẹ̀yìn àbíàmọ̀ kọ́ ọmọ rẹ̀yìn gbogbo ọ̀dà rẹ̀ pátápátá kúrúkúrú. A kí gbogbo wa lórílẹ̀‐èdè Yorùbá, mo kí wa ní kíkí èdè Yorùbá títí wa pé mo ṣe ẹ̀làbọ́rú, mo ṣe ẹ̀làbọ́yè, mo ṣe ẹ̀làbọ́yè bọ́ ṣíṣẹ́, mo ṣe ogbó atọ́ asúre wòlíwò fún. Èdè ìbílẹ̀ tiwa nìyẹn, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Èmi ò ní fọwọ́ sí ju wélé bàbá mi. Ọmọ ọkọ Yorùbá làwa, kò jẹ́ tuntun mọ́, kò lè bà wá lẹ́rù nítorí pé Yorùbá ni mí, inú mi dẹ̀ dùn pé mo jẹ́ Yorùbá. Mo kí gbogbo wa lórílẹ̀‐èdè Yorùbá, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí ọkùnrin, mo kí obìnrin, gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ ètò mi. Mo kí onílé, mo kí àlejò. Mo ṣèbà fún Olódùmarè, ọba akọ́dá, ọba ṣẹ̀dá, ọba tó fi gbogbo ayé tó fi dára, ọba tí ò norogún, tí ò nọ́bà kan, Ọlọ́run ọba tí ò bímọ tẹ́nìkan ò lè bí títí láéláé, ọba tó dá aya tí ò lè fẹ́, ọba tó dá ọmọ tí ò bímọ, Ọlọ́run àánú òyígíyigì, ọba àrà tó ń fi fákan ìsọ́lá dá ara rẹ̀ lọ́wọ́lọ́wọ́, tó ń fi Ọ̀ṣun níkẹ̀ dára tó dùn mọ́nú,
mo dúpẹ́ lọ́wọ́ yín Olódùmarè ẹ̀yin lẹ mọ̀ mí lẹ dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi lẹ dẹ̀ mọ̀ ohun tí mo fẹ́ máa dá rárá Olódùmarè mo dúpẹ́ lórí bẹ́ẹ̀ ṣe ṣe ìgbésí ayé mi mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé oṣó ò lè ṣe mí báyìí àjẹ́ ò lè ṣe mí báyìí pásítọ̀ ò lè ṣe mí báyìí àfọ́ ò lè ṣe mí báyìí mo dúpẹ́ pín mi tó bá dániwáyé dámọ́ mi tó dẹ̀ jẹ́ kí n rí lò nílé ayé ibi tí mo ṣì ń lọ́sìjì mi ì tí ì débi kankan nínú ìpín tí mo yàn ìpín kálukú nú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ tó bá wá rí tálẹ́ǹtì ẹ mọ́lẹ̀ you are your own tó bá sọ pé àáfàá kan máa sọ̀rọ̀ sí ẹ tó bá ní pásítọ̀ kan máa rí tiẹ̀ rò tó bá lè sọ pé babaláwo kan ló ń ṣó ẹ lẹ́yìn ọlọ́run ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ ṣe program láàrin ọ̀sẹ̀ kí ló dé àríyìn àṣẹ àmọ́ ẹ wò ọrọ̀ ajé ni ṣé àwọn pé mi ti sọ fún yín pé mi ń ṣe liability mi ń ṣe ẹni tó yẹ pé ibi tí ọkọ bá fi sí láàárọ̀ òun náà ló tún máa dé ba lálẹ́ mi ń ṣe ẹni tó ṣe pé ibi ọmọ bá fi sí láàárọ̀ táwọn ọmọ lọ sí skul bẹ̀ náà máa dé ba lálẹ́ rárá àánú la rí gbà mímọ̀ ṣe wa kọ́ àná kan tá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní ká má ṣe bọ̀ àwo tẹ̀lé àti ìwúláwọ̀ àti ìrọ̀sùn lórí ilá ìyẹn tá bá tẹ̀lé ni ihun tá à ń jẹ́ lọ́ọ́yà àní jẹ àwa náà wà nípò pé kí la fẹ́ jẹ ni bọ́ ọba tó ní wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa tó to ètò ayé wa tó ṣe ayé mi Fákànyìnsọ́lá bó ṣe ṣe mí mo dúpẹ́ o ẹ̀yin náà dúpẹ́ tí mo kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tágìrì gbéra ẹ̀ níjà lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ ògo adúláwọ̀ ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá Ọ̀rúnmìlà gba tiwa nì Jésù Kristi gba tiwa nì Ànábì Muhammad sallallahu alaihi wasallam gba tiwa nì mo kí ọmọ Adéyẹmọ ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Germany mo kí yín ẹ kú ewu náà kì í pàwòdì nítorí pé ajá tó bá lọ lé ẹkùn wọn náà máa fẹ́ jẹwẹ́ ọmọ Adéyẹmọ ẹkùn kamọ́lé táìjà kamọ́lé láyọ̀n kamọ́lé gbogbo nǹkan náà fi ká ọmọ Adéyẹmọ mọ́lé gbòórí àánú gbà àánú lọmọ Adéyẹmọ rí gbà adúpẹ́ lọ́wọ́ ọba tó ní wọ́n tí ò fọ́tà lọ́rọ̀ sọ lórí wọn tí ò gbà fọ́tà lórí wọn adúpẹ́ kò sí ohun tá a lè sọ tó tún kọjá ọpẹ́ déédéé ọpẹ́ ló ṣe tá a bá wá ń dúpẹ́ lórí ọmọ Adéyẹmọ tá a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè a tún dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọmọ Adéyẹmọ kó Olódùmarè bá foríjì wọn nítorí pé abiyamọ yàtọ̀ sábíagbá ìyá dúró gbogbo àwọn tó yẹ kó bẹ̀ ló ti bẹ̀ ṣé mi ní lọ bẹ́ẹ̀ bẹ lọ́hùn báyìí jẹ́ lọ bẹ́ẹ̀ bẹ lọ́hùn ìyá pa lówe orí ìrìn àjò yìí nìyá tán sí akí àdògán náà kọ́lọ́n bá wa foríjì kọ́lọ́n dilé ẹ̀mú àtàáfà kọ́lọ́n bá wa ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti lọ lórí ìrìn àjò Yorùbá nation kọ́lọ́dùmarè bá foríjì wọn kọ́lọ́n wọlá pé ẹ̀tọ́ wa la béèrè fún bọ̀ ikú ni wọ́n fi ń lé kálukú kiri adúpẹ́ lọ́wọ́ ọmọ Adéyẹmọ tí ọ̀tá ò jèrè ọ̀rọ̀ lórí ẹ̀ adúpẹ́ o káti ẹ̀ sọ pé kó tó di pọ́n fọmọ Adéyẹmọ sílẹ̀ àwọn kan tó sọ pé láíláí wọn ò lè filẹ̀ àwọn máa kẹ̀tì lọ́dọ̀ yín lọ́hùn adúpẹ́ lọ́wọ́ pásítọ̀ adúpẹ́ lọ́wọ́ àfá adúpẹ́ lọ́wọ́ oníṣẹ̀ṣe adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà nítorí pé ọpẹ́ lọ̀rọ̀ wa já sí ọba tí ò jẹ́ ká dìde ìṣẹ́jú kan lórí ọmọ Adéyẹmọ adúpẹ́ o Olódùmarè tí ò jẹ́ ká rántí ọjọ́ èní ká tún bú sẹ́kún lórí ọmọ Adéyẹmọ àmàdúpẹ́ Olódùmarè tó jẹ́ kí Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ẹkùn tagiri gbéra ẹ̀ níjà ẹni obìnrin kò lọ́nà tí wọ́n ń yọ owó ọṣẹ tó ń gbárí mú tọ́níbẹ́lẹ̀ yóò jọkọ ẹni a sì jálè ẹni ọ̀gá tí wo kì í yàn lè ló bá tán àwọn ìyàwó ẹ̀ ló gbájúmú ẹ sọ pé bó ṣe jẹ́ nìyẹn adúpẹ́ torí dèdí ọpẹ́ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ti sáyé pé kò lè jáde níbi tó wà yẹn Buhari ló bá wa gbé jáde àwa dúpẹ́ lọ́wọ́ president Talon tí ó ṣe president Kòtónú ẹ ṣé adúpẹ́ Ọlọ́run á bá wa san yín lẹ́san
déédéé bẹ́ẹ̀ ṣe dáàbò bo ọmọ Adéyẹmọ nǹkan yín tó mí àti tí ò mí Olódùmarè a máa bá wa dáàbò bò ìlú yìí ò ní torí yín túká tá a bá rí àkọsílẹ̀ kan tí ọba dániwáyé ti kọ sínú ayé Talom àti ní ìlú Kotonu lápapọ̀ kọ́ ló ń wọlá yìí tí wọ́n ṣe fún akọni wa nì tí wọ́n ṣe fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́ ló ń wọlá bẹ́ẹ̀ kó bá wa ṣe kí ni irú àkọsílẹ̀ aburú bẹ́ẹ̀ kọ́ ló ń bá wa sọ́dẹ̀rín mọ́ wọn lọ́wọ́ nítorí pé kò pọ̀ nínú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ kò pọ̀ nínú orílẹ̀-èdè tó lè ṣe bẹ́ẹ̀ ọmọ ọkọ ni wọ́n ní Benin wọ́n wá rí àwọn ọ̀ràn wọn wọ́n rí ẹ̀yà wọn pé àwọn ò gbọ́dọ̀ fi ẹ̀yà wọn sílẹ̀ sọ́wọ́ ẹranko wọ́n wá dúró wọ́n lo ìfẹ́ pẹ̀lú ọmọ Adéyẹmọ wọ́n ṣe ìwádìí Bíbélì níwájú ohun gbogbo dájú kò dì í tó ń ṣòdodo mú wọ́n wá ṣe sùúrù títí di àsìkò ya kíyín o ọpẹ́ mi tún wá lọ sí ọ̀dọ̀ bàbá wa bàbá lákú bàbá pọrí máa pọ́ bàbá lákú bàbá ńlẹ̀ Yorùbá ta ni mò ń porí bàbá tiwa bàbá wa tí ò bá lé jẹ́ bàbá wa tí ò dá lérú bàbá wa tí ò dọ̀nà rú bàbá wa tí ò torí ohun tó fẹ́ jẹ́ kó gbàgbé ohun tí ò torí ohun tó fẹ́ jẹ́ kó gbàgbé ohun tó fẹ́ jẹ́ bàbá wa tí ò wò ó wípé àníṣe ìṣẹ̀mí tí mò ń lò yìí ìṣẹ̀mí tí mò ń lò yìí kò kú sí èmi ti fẹ́ kẹrù sọ́kọ̀ bàbá ronú pé táwọn bá lọ ó sì máa kú àwọn kan àwọn wo ló máa kú àrọmọdọ́mọ wa ni bàbá wo ni mò ń porí ẹ̀ bàbá wa Akíntóyè bàbá ọmọ ọkọ Yorùbá bàbá ńlá kú bàbá àtẹni tó dùn mọ́ àtẹni tí ò dùn mọ́ akíyín o bàbá wa Bánjí Akíntóyè Ọlọ́run á bá wa lọ́rẹ̀ mi kò ní lọ́rẹ̀ mi sínú ìyà ṣàṣe èèyàn ló lè ṣe ohun tí wọ́n ṣe wọ́n ní láì ṣe pé ọmọ Adéyẹmọ kú ò ní Benin àwọn ò ní kú òun bẹ̀ wọ́n dẹ̀ mú lè rí wọn ṣe àánú ni wọ́n rí gbà ọ̀pọ̀ ọmọ mélòó ló lè fara da ohun tí bàbá yẹn ṣe wọ́n á ní after all ṣùgbọ́n òun ni wọ́n mú bàbá wa ẹ ti dàgbà ẹ̀yin ẹ máa bọ̀ ń tiyín bàbá bímọ bàbá rẹ̀ ní bí bàbá náà tún wá bímọ àwọn ọmọ náà tún wá bíra wọn wọ́n wá fún wọn ní full support gbogbo bó ń ṣe wà ń bẹ̀ àánú ló bá wọn rìnrìn àjò nítorí pé wọ́n jọ bẹ̀rẹ̀ kínní ìní ọ̀dẹ̀ gbọ́dọ̀ rópin ẹni akíyí bàbá Akíntóyè òyì tó kù tẹ́ máa lò láyé gbémígbétọ̀ kò ní jẹ́ pinyín rọlápárọ lọ́sẹ̀ kò ní jẹ́ pinyín yí lórí dorírú kò ní jẹ́ pinyín ọpọlọ ẹ ti dàrú kò mọ ohun tó ń ṣe mọ́ kò ní jẹ́ pinyín o èrò ọ̀tá lórí yín Olódùmarè asọ́dasán ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o la hawla wala quwwata illa billahil azim tá a bá wá gbé gbogbo ọpẹ́ wa àwa sọ kalẹ̀ wìṣ sọ́dọ̀ ọmọ ọkọ Yorùbá adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ẹ dúró torí pàtó ọmọ Adéyẹmọ bọ́ọ̀ta èrò ló bọ́ọ̀ta tì í bìbà èrò pọ̀ lẹ́yìn ọmọ Adéyẹmọ bìbà àmọ́ gbà tó tó àsìkò kan àwọn èrò ya lọ àwọn èèyàn dúró mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà nú àwọn èèyàn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mi ìtorí nǹkan tí mo fẹ́ jẹ kí n gbàgbé ohun tí mo fẹ́ jẹ òun la ṣe sọ pé gbogbo ẹni tó bá wà nú struggle yìí lánàá tí ẹ ti ń ba bòkírò àwa ìtọ́jọ́ ìní o ẹni ò bá níṣẹ́ alẹ́ tí ò ní tàárọ̀ ó máa ya lọ ẹni tí ò níṣẹ́ alẹ́ tí ò ní tàárọ̀ nítorí ohun tó máa jẹ ló máa wá sí ní àjọ Yorùbá nation ẹ wo gbogbo wọn ti tẹ́ o wọ́n padà tẹ̀ látara pé ohun tí wọ́n fókọ̀sì ni pé owó la need kó ṣe owó ọmọ Adéyẹmọ mo kí yín mo kí gbogbo ọmọ Yorùbá tọkàntara nítòótọ́ nítorí pé oníkùn ló mọ̀ọ́kà àwọn tí wọ́n ya lọ èrò ni èrò dandan ni kèrò ya lọ a kì í sọ̀rọ̀ èrò káyọ̀ bó èèyàn máa dúró ni gbogbo ẹ̀yin tó ṣe pé ìgbà tí struggle yìí bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ ni tẹ́ ṣiṣẹ́ takuntakun tá a ti ń wò pé èèyàn làwọn àṣérò ní a kí ìjọba Nàìjíríà nígbà náà tí wọ́n lọ ṣe sábàbí tó ṣẹlẹ̀ sọmọ Adéyẹmọ òun ló jẹ́ kọ́mọ Adéyẹmọ mọ èrò nínú èèyàn
ó jẹ́ kó ọmọ Adéyẹmọ mọ ọmọ ọkọ àtọmọ àlè, ó jẹ́ kó ọmọ Adéyẹmọ mọ àwọn tí ebi ń pa dọ́dọ̀ òun, àwọn tó ṣe pé kí wọ́n yó ni tiwọn. Ó jẹ́ kí ọmọ Adéyẹmọ mọ àwọn ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè nínú ìran Yorùbá gẹ́gẹ́ bí èmi náà. Nítorí gbà tí gbogbo fíìmù yẹn ṣẹlẹ̀, gbogbo inú gúrùpù ló dàrú. Mi ì tí ì rí gúrùpù ọ̀hún tí ó dàrú. Wọ́n dàrú, wọ́n ṣe ṣìbáṣìbo. Èpè tó ń ṣẹ́ tán fọ́mọ Adéyẹmọ ló ń lọ àti bàbá Bánjí Akíntóyè, wọ́n sì ń ṣe o. Àmọ́ ṣá nǹkan tẹ́mi nígbàgbọ́ ni pé ẹni tó ń ṣe rere tó máa dámọ̀ ń ṣépè fún, iṣẹ́ owó ẹ̀ máa ṣàdúrà fún. Ẹni dẹ̀ ń ṣe bí tẹ́ ẹ kọjú àdúrà sí, iṣẹ́ owó ẹ̀ máa ṣépè fún ni, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni bá rure ló máa sọre lórí ìrìn àjò yìí. Tó o bá ti rure wàá sọre, àìrúrí ẹ kò síbi nǹkan tó fẹ́ sọ sí. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, ọbẹ̀ tèmi kì í lójú méjì o. Ẹni tí mo rí tí mo fi bọ́ síta ló máa Adéyẹmọ. Ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tó bá fẹ́ gba Yorùbá nation fáwọn èèwọ̀ dá ló ti wá gbà fún yín tẹ́ ti rí ta ni. Yorùbá nation ojú bàbá ńlá kú everybody lọ, kò sí pé nìkan. Àmọ́ ṣá tó wọ́n bá ń pe akọni lójú akọni, aṣíwájú tó ṣe é tẹ̀lé, aṣíwájú tó ṣe é fara mọ́, aṣíwájú tó ṣe é fara dà, aṣíwájú tó ṣe é fọkàn tán, ọmọ Adéyẹmọ ni. Nítorí kì í ṣe ghost. Àbókù kọ́ náà ń pè ghost. Àwọn ọmọ bí ti ṣàlàyé fún mi. Ẹ bàbá wo kàwé. I no go school. Ìyá ó sọ pé mi ò kàwé, school tó lọ kí ló fi dà. Ọ̀pọ̀lọpọ̀ ka Cambridge, TikTok ló láǹdì ẹ̀sì, TikTok ló ti ríṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ká mi títí, TikTok ló padà ti ríṣẹ́. Àfihàn wọn o, adúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe TikTok, tó ṣe Facebook. Nítorí pé tí ò bá sírù yẹn, gbogbo àwọn ọmọ yẹn tí wọ́n di pé wọ́n ń jẹ lọ, wọ́n ń náwó, wọ́n ń lọ láǹsì, níbo náà bá ti bẹ̀rẹ̀ fìtínà pọ̀ lù jù bẹ́ẹ̀ lọ. Akínyín ẹ̀fọgbọ́n ṣe, ẹ̀fọmọlúàbí ṣe, ẹ má torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ ẹ bọ̀ láyé jẹ́, nítorí pé ọ̀la gangan ló máa túmọ̀ kálukú. Olódùmarè á tó fún gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Ìgbòho ṣe nǹkan kan, bàbá ò ṣe nǹkan kan, wọ́n lọ tẹ̀lé Tinubu, wọ́n gbọ́ lọ. Ṣé ábàbù làákàyè ṣé kò sọpọlọ mọ́ ni? Nítorí tálòmí ìbá private chat mi tán bá ń bá mi sọ̀rọ̀, ebi ò dẹ̀ sí náà téèyàn lè fẹ́ rọ ẹnu dè láéláé, àti kọjá bẹ́ẹ̀. Bí mo ṣe kéré mọ̀ yìí, ohun tí n bá fẹ́ ṣe ni máa ṣe. Ìyí tí mi ìbá ní ṣe ò lè fọ́ọ̀sì mi lórí nǹkan pé kí n ṣe. Ìgbòho tẹ́ ń tẹ̀lé yìí, wọ́n kó wa lọ sí 2023, àdíṣe 2021 ní kan kó wa padà sí. Aṣá máa sún síwájú náà ni. Yorùbá nation ju bàbá ńlá kú everybody lọ. Nítorí pórílẹ̀-èdè là ń sọ̀rọ̀ ìkíṣẹ́ pé a fẹ́ gba gáràjì, àgbà state, àgbà local government, àgbà street àdúgbò, àgbà CDA. Country la fẹ́ gbà. Bó ṣe ń jó wa lára ńgbà ẹni pé kó ti tètè bọ́ sí. Àwa ti bí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ, àwa náà wá lọ mú níbi ńlá, àti wò ó tá a bá mú bí ńlá yẹn, á tètè tó wa lọ́wọ́. Àmọ́ ṣé Olódùmarè pòwe fún wa. Ó ní ọmọ Adéyẹmọ mo gbé ẹ dìde lọ́rúgbó. Lọ jí àwọn èèyàn, lọ jí wọn lójú oorun, wọn ti sùn. Lọ jẹ́ káwọn ọmọ ológo mọ̀ pé ìran ni wọ́n jẹ́, wọn kì í ṣerú. Ẹrú ni wọ́n ń ṣe lórílẹ̀-èdè tí wọ́n wà. Wọ́n ń tọrọ jẹ, wọ́n ń tọrọ mu ni. Ìjọba jẹ, wọ́n á jẹ yó, wọ́n á tún bìsáyà. Yìí tó bá bìsáyà ló ń kan àwọn ọ̀rìn, ó yá lọ jí wọn lójú oorun. Ọmọ Adéyẹmọ dìde, ó jí gbogbo wa. Ó jí pásítọ̀, ó jí àfáà, ó jí babaláwo, ó jí ìtí ò babaláwo, ó jí ìtó dá jágbà gbúndúkú. Ó jí wojú wá là. Ojú ọ̀pọ̀lọpọ̀ ńlá júrú títí wá lọ, ìbò ohun tí wọ́n fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n lè sùn dúdú. Bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. A mọ̀ pé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ lórílẹ̀-èdè yìí. Ọmọ Adéyẹmọ dìde, ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀, ó ń lọ káàkiri up and down. Àwọn èrò wọ́n ń jáde, ibẹ̀ wa ni ọ̀tá ti wá wọlé. Bọ̀ àníyàn tí ọmọ Adéyẹmọ ní sí gbogbo wọn, àníyàn yẹn ló gbọ́ ọmọ Adéyẹmọ gùnkè. Òun ni ó fi jẹ́ kí wọ́n rí ẹ̀mí ọmọ Adéyẹmọ mú níjọ́ tí wọ́n wá lọlé. Àníyàn ṣáájú ohun gbogbo. Òun lèmi ṣe máa ń sọ pé àníyàn mi sí ìkórè kan.
àníyàn mi sọmọ ọlọ́mọ, àníyàn mi sí iṣẹ́ oníṣẹ́, àníyàn mi sí ìkọ́ni ìkọ́kọ́ lọ́n fi san mí lẹ́san, àníyàn ṣáájú ohun gbogbo. ọmọ Adéyẹmọ ó finú wẹ́nu, ó fa gbogbo wọn mọ́ra, ó pè wọ́n léèyàn, àmọ́ ṣé rò pọ̀ ju èèyàn lọ. dáadáa déédéé dọ́gbandọ́gba ó ṣe pẹ̀lú kálukú, bọ̀ owó epo ló pọ̀ nínú àwọn tó tẹ̀lé ńgbà ẹ̀. àwọn àtẹnuwọ́ owó epo lọ́mọ aráyé ń bá ní lá, ayé ò lè bá ní táṣọ́rọ̀ àfọlọ́hún, òwe àgbà ní bónílé jẹun tán àfọwọ́nù rí bálejò jẹun tán àfọwọ́nù sẹ̀ wọ́n fẹsẹ̀ fẹ́. ẹsẹ̀ gìrì nílé à ń jọ̀fẹ́ kú ààrẹ nìkan. ẹsẹ̀ gìrì nílé ọmọ Adéyẹmọ, wọ́n ti ọmọ Adéyẹmọ mọ́kọ́tọ́nú ààrẹ níbọ̀dì, èèyàn la rí, àdúpẹ́. adúpẹ́ aláyọ̀ ayìyí lógo, nítorí pé ẹ jẹ́ kọ́ta ṣe yègede wa. ìjáde ọmọ Adéyẹmọ kò ní jáde lékú lọ́wọ́, kò ní jáde lárùn lọ́wọ́. àbámọ̀ kí ló dé tí mo kúrò níbi tí wọ́n wà, kò ní jẹ́ pé wọn. ọmọ Adéyẹmọ tó bá ń lọ ó yá máa fura, Ìgbòho tó bá ń lọ ó yá máa fura, ìrọ̀lẹ́ ayé là wà ó, a ò rí inú ara wa. ọmọ Adéyẹmọ tó bá ń lọ ó yá máa fura, Ìgbòho tó bá ń rìn ó yá máa fura, ìrọ̀lẹ́ ayé là wà ó, a ò rí inú ara wa. inú níbí ni ó ka ìmọ̀ wá hù, alásọ̀kò jẹ́ àṣírí wọn tú, Ìgbòho tẹ́tí kọgbá mi. inú níbí ni kò ka ìmọ̀ wá hù, alásọ̀kò jẹ́ àṣírí wọn tú. àwọn abatẹnijẹ́ wọn ní ṣòkòtò méjì, alásọ̀kò jẹ́ àṣírí wọn tú. à ń bẹ egúngún ń gbọ́, à ń bọ òrìṣà ń gbà, tábà bẹ lọ́hún adáríjì ni. ó dìgbà náà o ọmọ Adéyẹmọ, ó dìgbà náà o ká tó fọmọ ọba fọṣún. ọmọ Adéyẹmọ ẹ ti dé padà, abáyín dúpẹ́, abáyín yọ̀. gbogbo ọmọ ọkọ Yorùbá ló ń dunú, àmọ́ ṣá gbogbo wa kọ́ lọ̀rẹ́ yín o. ẹ níra yín, ẹ má sọ pé ẹ léèyàn. ìjọ tí èmi ti mọ̀ pé àkàndá lọmọ Adéyẹmọ, ọjọ́ yẹn gbogbo ìgbà yẹn wọ́n ti wà ń Kòtónú náà, a ṣe Zoom meeting ni. wọ́n sọ ọ̀rọ̀ kan níjọ́ yẹn, ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ òsì mi tí mi lè gbàgbé láéláé. ibẹ̀ ni mo ti wò pé àkàndá lẹ́ni ọlọ́run dẹ̀ ó dẹ̀ ń tó. ọmọ Adéyẹmọ ní mo iye bẹ́lẹ̀ ìbásọ tiẹ̀, mo gbọ́ bẹ́lẹ̀ ìbásọ tiẹ̀, àmọ́ ṣé mi ni mo mọnú mi ni mo mọ nǹkan tí mo fẹ́ ṣe. ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ ṣe mọnú yín yẹn máa mọnú ara yín lọ. káfẹ́ yín síta kò sọ pé kí ẹ̀rín dénú o. ìjáde tẹ́ ẹ jáde yìí, àná ẹ̀ ní jáde lékú lọ́wọ́. gbogbo àwọn ọ̀tá tẹ́ ẹ ní lẹ́yọ náà máa yọ bí ìgbálẹ̀. ọmọ Adéyẹmọ kí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú ẹ? òpógún wọn ò bá wọn láàyà sùn, kò sí nínú gbogbo wọn pátá tó lè fẹ́ ìyàwó. inú níbí ni ìkìlẹ̀ rò tẹ́ ń wíjọ. Sunday Igboho kí ló ṣe fún wọn tí wọ́n fi ń bínú ẹ? òpógún wọn ò bá wọn láàyà sùn, kò sí gbogbo wọn pátá tó lè fẹ́ ìyàwó. inú níbí ni ìkìlẹ̀ rò tẹ́ ń wíjọ. ìpín àìṣẹ́ òun ni ó pa aláròká o. ọmọ Adéyẹmọ máa sọ fún wọn wípé ikú àwọn ni ó pẹja, ikú tàpọn sí ni ó pòlògì níyé. ìwọ ti jáwé kó ṣẹlẹ̀ ni o, ọ̀rọ̀ yìí àṣẹ máa wọn ọ̀tá ẹ lórí. ọmọ Adéyẹmọ ànẹ́ni bá sọ pé òun tó ṣe ń bí òun nínú, ẹ pé kó nítọ̀hún dàgbára kó kan lùkọ́ta. Ìgbòho ànẹ́ni bá sọ pé òun tó ṣe ń fọ́hùn lórí, ẹni kó nítọ̀hún dàgbára kó kan lùkọ́ta. òṣì àtàlúwà rẹ̀ á sì bu ránṣọ, ìyà jẹ lúwà rẹ̀ á sì bu ránṣọ. aṣọ pípọ́n aṣọ pípọ́n ní jí ìmọ̀èrè ń wọ àṣẹ. ọmọ Adéyẹmọ
Ìgbòho ṣà mi ìpè yín fúkú mi ìpè yín fárùn o àní wá yín tí o ẹ máa fura ìjáde tẹ́ ẹ jáde yẹ ní jáde lékú lọ́wọ́ àwọn èrò ẹ̀ tí ìdè Nàìjíríà wà ní Germany báyìí èrò ń bò yín lóríṣiríṣi Olódùmarè á bá mi ṣí yín lójú inú ẹ máa mọ èèyàn láàrin èrò ẹ máa mọ ẹni tó fẹ́ yín yàtọ̀ sẹ́ni tí ò fẹ́ yín gbogbo ẹ̀dá tó bá ti gbé aburú pé àwọn ń lọ gbé aburú bá aburú máa ṣe wọ́n kán tó débẹ̀ àṣẹ́gun èrò tẹ́ ẹ rí ní Germany ó kéré nítorí pé tẹ́ ẹ bá wọ Nàìjà tẹ́ ẹ líìdì bàbá Akíntóyè wá àwa gan máa gbé bọ́ọ̀dì débàdàn ẹlẹ́yà tí ìfìgán máa débàdàn kí ló ń ṣẹlẹ̀ àlọ́ kọ́gà tiwa ni ọ̀gá tiwa Ìgbòho ṣá èèyàn àbìdí yànyàn ìgbà tí mo join Yorùbá Nation ó jẹ́ kí n tún ní ọpọlọ kún ọpọlọ ó wá jẹ́ kí n mọ̀ pé èèyàn wà èrò wà nítorí pé ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn àwọn tèmi rò pé èèyàn àṣérò ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wà nínú èrò tó padà dé èèyàn kò sẹ́ni tí ò ga tán àgàgà wọn tó ń mu kokokoko ń gbà yẹn àmọ́ gbogbo wọn nu gúrùpù káàkiri wọ́n ga tán wọ́n dúró balance bọ̀gbà tó wá rí pé kàn ń fojú múmu hàn wọ́n ṣẹ́rí padà eléyè ìgbẹ̀rẹ̀ jẹ́ ní àrídí eléyè ìgbẹ̀rẹ̀ mọ̀ àwọn yìí kẹ̀ láago mélòó ọ̀rọ̀ kì í mì níkùn àgbà ní tiwa àmọ́ ṣáhun tí kò wá bá ṣe ẹ̀san ẹ̀ ń bọ̀ lórí àwọn ọmọ yín tọ́lọ́n bá gbé ẹnìkan dìde tó bá sọ pé ó fẹ́ já wálẹ̀ Olódùmarè máa gbé ọmọ ẹ̀ dìde lọ́la irú èèyàn bíi tiẹ̀ lọ́lọ́dùmarè máa yàn fáwọn ọmọ yẹn sàkáfí o kò nira kò síjà ìjáde yín ọmọ Adéyẹmọ ẹ̀ ní jáde lékún lọ́wọ́ ẹ̀ ní jáde lárùn lọ́wọ́ ẹ̀ ní tẹnugbọ́ bí ọwọ́ gbogbo nǹkan yín tó ti lọ àdìpèlé lọ́ba tó ní wá ló máa dá padà fún yín. Orílẹ̀-èdè Yorùbá Olódùmarè á gbà fún wa nírọ̀rùn ayé ìgbà kan ni pé Yorùbá nation no going back everybody ti mọ̀ ojú ṣáà ní gbogbo ìgbà tó ọmọ Adéyẹmọ bọ́ta ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sì ń rí jẹ tó èlò náà tàpó ráìsì ní gbogbo ìgbà yẹn 2020 èlò làpó ráìsì bọ́ọ̀sì everybody ti jẹ breakfast tí wọ́n bá organize rally kan sí ẹ̀rá àfẹ́ rí pastor ẹ gbàgbé nítorí pé orí kálukú ti pẹ́ báyìí wọ́n ti ríbi tí àwọn ìjọba location 9 tí wọ́n ti wà lọ for your information wọ́n ti sọ pé wọ́n ti tún gbé kìíní kan jáde kí náà tiẹ̀ ti ń pè náà tán ní kẹ́ ẹ máa sáìn ní referendum kò dìgbà téèyàn bá kéde ọmọ àlè ló máa sọ pé òun tún fẹ́ wọ́n Nàìjíríà níbi tá a bá dé yìí bàbá wa Tinubu Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí ìtẹ́ ń bá lọ yìí ẹ ti gbọ́ torí ẹ̀yin kọ́ nìṣòro Nàìjíríà ẹ̀yin kọ́ nìṣòro Nàìjíríà ibi tí wọ́n bá dé yẹn ẹnìkan ò lè sọ pé òun jẹ́ màláìkà tóun fẹ́ wá túnṣe rárá orí gbogbo wa ti pé àti jẹ breakfast kí wọ́n sọ pé ẹ bá lọ wọ́n lè sọ pé owó náà fẹ́ fi ṣe fún yín wọ́n lè fẹ́ nìkan ní 500,000 tó o bá ti gbowó àrọ́mọdọ́mọ á jẹyà ohun tó máa fi wúùkú yín nìyẹn ohun tó máa fi wúùkú yín nìyẹn kí láǹfààní owó tó o fẹ́ gbà tó o máa ná tán owó tí o ṣe pé wàá ná kò ní ṣẹ́kù fárọmọdọ́mọ ẹ kákúkú jọ febi panú nítorí ayọ̀ ẹwọ ibi tá a fẹ́ fi panú látijọ́ ìṣẹ́rí pé àti fi ń panú sí ẹmọye tó ń ta gàrí ẹmọye tó ń ta ráìsì àti jẹ breakfast ìhun tó bá Adéyẹmọ dìde fún lánàá ni ẹ ìran òun ò gbọ́dọ̀ jìyà kàn yé pààrọ̀ òun kàn yé kidnap kàn yé dá wọn lọ́nà ìran òun gbọ́dọ̀ ṣe kíni ọmọ Adéyẹmọ òjòyè bámúbámú mo yóò mi mọ̀ pé bí ó pọmọ ẹnìkan kan ṣe bá lọ́run rí àfáà lẹ̀ kò pàfà Ọlọ́run rí pásítọ̀ kò pé pásítọ̀ ó rí bàbá aláwo ẹ̀gbẹ́ jígidi kò pé ẹni ọba adáni wáyé bá rán tó bá fi ṣẹ́rán ló ń jíṣẹ́ kẹ lọ sàgbéjẹ́ mọ́wọ́ ìgbà tó dìde lánàá ẹ̀yìn kan dìde orí olókun ẹbọ ni orí ọlọ́sà ẹbọ ni wọ́n Nàìjíríà igù tán yà síbẹ̀ kí nìyẹn kí ló ń fò ó lókè o ẹ̀yẹ ló ń fò ó lókè o kí ló rìn nílẹ̀ o
àwọn ẹran lórí ilẹ̀ má tẹ̀ mí mọ́lẹ̀ o àti ń tẹra wa mọ́lẹ̀ báyìí àìmọye ẹni tán ti tẹ̀ mọ́lẹ̀ pa wọ́n pòsì kankan mi ìlẹ̀ upload ẹ̀ sórí péjì mi ni wúmà yín òun àtọmọ ìwọ́n dẹ̀ pokùnso ọmọ kékeré ọmọ tó jòjòló kí ló sùn débẹ̀ má tẹ̀ mí mọ́lẹ̀ o má tẹ̀ mí ẹnìkan sọ ní 2021 onẹ́lẹ́à ó ní tó bá tó stage kan lórílẹ̀‐èdè yìí a máa jẹ ara wa báyìí bí ẹran mo ní ṣẹ̀dáwò ò ní jẹ́ ká bá débẹ̀ a máa bẹ lóhun ni ẹ wá wo bí gbogbo everyday náà ń kó sómi ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé òun jẹ yóò jẹ́ ṣẹ́ka ṣe ẹ̀bà ló sún wọn ihun tó kọjú sí wọn ju tiẹ̀ lọ ni ìwọ sì ń rọ́nà àbáyọ ó sì ń rí gàríjìrí kàkàrà ẹlòmíì ò ríra ẹ wo bí gbogbo ẹ ṣe lé kókókókó bí ojú ẹja gáàsì ti di 15 ẹ kú oríire yé olúwa ẹ ṣe okolo pọ́ọ̀tì lèmi kúkú ń dá ìgbà yìí tá a fíìlì tó ti tọ́ báyìí èmi dẹ́bi ò tiẹ̀ nira ìdára mi láàmú láti ilẹ̀ ọmọ oko dẹ̀ lèmi wọ́n bí mi sóko ọ̀ríjìnà ọmọ oko ìfakànyìnsọ́lá international ọmọ oko ogbó kìrá tẹ́ bá ń gbọ́ ogbó kìrá ìfakànyìnsọ́lá bíi lóko atọ́ lóko ó dàgbà sóko ó ti pẹ́ lóko ẹ̀rí pó ti pẹ́ lóko ẹ̀ ò rí pó ti pẹ́ lóko international ọmọ oko ogbó kìrá tẹ́ ẹ bá ń pé ogbó kìrá ohun tó wà lẹ́nu mi ológbò kìrá ọgbọ́n àgbà tó bẹ níkùn mi ológbò kìrá àwọn èdè tó ń bẹ lẹ́nu mi ológbò kìrá ṣẹfẹ́ gbọ́ ọmọ oko èébú kọ́ kò tí ì lọ Saudi ọmọ oko èébú kọ́ ó ń lọ Amẹ́ríkà ọmọ oko èébú kọ́ ó máa dé London ọmọ oko èébú kọ́ ó máa dé Germany ọmọ oko èébú kọ́ ó máa di international ọmọ oko èébú kọ́ ìtàn fi ṣe owó òkú tó ìta fi ń ṣera wa ibi àti sọdọ nìkan ní ọwọ́ òmèdú dààmú ni ẹ̀ ń mọ̀ ọ́ dá torí ẹ ti ń jẹ breakfast báyìí gbogbo ìyà tó ń jẹ wáyé ọmọdé yẹn mo fẹ́ ká nípìnú ẹ̀ ni ṣebí ṣe lẹ́dọ́ gbọ́gùtì ẹ̀mọ́dà ó dóbi ìlú láàmú ó yẹ gbogbo èyí tọpọlọ yìí ti dàrú tẹ́ ti mú kú mẹ́kọ̀ọ́ tí làákàyè yín ò ṣiṣẹ́ táyé yín ti fọ́ fún gbẹ́mu tẹ́ ẹ jẹ́ Yorùbá ẹ jẹ́ kájọ fọ̀rọ̀ jomi tóró ọ̀rọ̀ ní gbogbo ìjọba àtàná tó lọ kidnappers mélòó ló wà lẹ́wọ̀n àwọn tí wọ́n rẹ́ẹ̀pù tó ń jí ní gbé mélòó wọ́n fi sẹ́wọ̀n tíjọba yẹn fi tán ṣe báwọn ògùn adúláwọ̀ ni ìyí tí wọ́n mú Sẹ́ríkì ṣó wà lẹ́wọ̀n àwọn àwò pé tọ́mọ Adéyẹmọ tí wọn ò bá tì í mọ́lé tí wọn ò mú kó nílùú tí wọn ò kidnap ẹ̀ kò ní jẹ́ káwọn ṣe ohun tó yẹ káwọn ṣe tẹ́ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́bù rárá o tí ẹ bá mọ̀ọ́rẹ́ ni kò yẹ kẹ́bù rárá Adéyẹmọ ń ràgà gbogbo wa ọmọ Adéyẹmọ ń ràgà gbogbo wa ṣèbí ṣe lẹ́ fi bí sú àmọ́ sábà tó níran níṣẹ́ ó dúró tí ọba òrùn ní níjẹ́ fàyàtì ọba tó ń gbé ní níjà níjọ́ tó gún ojú ogun bá lé ọba tá à ń pè tá à ń sì règùn fún níjọ́ tó gún ojú ogun bá lé pé Ọlọ́run wọ́n láǹkan báyìí tí mo ṣe ṣàánú mi ìyá ọmọ Adéyẹmọ abiyamọ ni kì í ṣàbíagbá ìyá tí wo ò bá lé jẹ́ kò dá lérú ṣé gbogbo ìyá lórí bẹ́ẹ̀ nítorí pé tó bá jẹ́ ìyá yẹn bá jẹ́ ìkà tí ò ń ṣarẹmọ tí ò ń ṣe yèyé ìtàwí ìkọ́ torí pé Bíbélì ní a máa bẹ ẹ̀ṣẹ̀ ìyàwó lára ọmọ láti ìran kìíní èmi ò mọ̀ ní tó máa pín sí o nítorí pé wọ́n tí ogun bá le fún tó wá wò pé o ṣe gbogbo ìgbésí ayé náà ò rí ṣe lọ bá yẹ kó súre fún ẹ ohun tí mo sọ fẹ́lẹ́ hàn kanjọ́ tó wà ní ọmọ ní bí èmi ṣe ń wòye lọ bá ya yín àbẹ́sì ti dàrí ẹ̀yìn àti ya yín rú tójú ogun bá le fún ẹ tó ọ̀rọ̀ náà báyọ lọ bá yẹ bóyá dẹ̀ ti jíṣẹ́ fún ẹ níbi ṣọ́ọ̀ṣì tó ń lọ àbí mọ́ṣáláṣí àbí ilé Ifá ni ilé babaláwo wọn sọ fún ẹ pé yẹ ẹ ló ń ṣe ẹ ìyá tó lóyún ẹ tí ò ṣe ẹ pa tó bá tiẹ̀ wájú òun ló ń ṣe ẹ lọ́ba kó kú ṣe ẹ pa ìyá ọmọ Adéyẹmọ dúró
tá bá ti bẹ gbogbo àwọn tó yẹ kó bẹ̀ tí wọn ọ̀gbẹ́bẹ̀ jẹ́ lọ bẹ́ẹ̀ bẹ lọ́hùn ẹ̀mí ìyá ìbọ́ sí ìrìn àjò yẹn ẹ̀mí ìyá ìbọ́ sí ìrìn àjò yẹn ta ló ránṣẹ́ kìdíkan ẹnìkan lọ́ba dániwáyé máa pè ránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa yọjú ṣe é mogun tẹ́ ẹ gbé tì ó possible tó bá yẹ pé gbogbo á lo one voice ńgbà yẹn a lè má rìn méèsì ní orílẹ̀-èdè yìí mọ́ tá a bá sì máa wà ń bẹ̀ náà àti mo bá bu ara wa kìdíkan ẹ̀jẹ̀ kó ti ẹja kí Tinubu débẹ̀ náà bàbá dẹ̀ ṣe bẹbẹ fún wa bàbá dáadáa ni bàbá mi o bàbá Tinubu bàbá dáadáa àwọn kọ́kọ́ fa sọ́sídì yọ pòrò gbogbo wa forí gbárí bí ọ̀sẹ̀ méjì àti tú ẹ̀ǹdí ọ̀ àwa tó yẹ pé àti báyẹ̀ múlẹ̀ bí ẹgbẹ́ iṣu lórílẹ̀‐èdè yìí tí wọ́n bá sọ pé nǹkan kan tó bá kọ́ háàdì láàrin ọ̀sẹ̀ méjì gbogbo àti tó ń faradà tó máa dá ó máa dá àbí kí la fẹ́ ṣe ṣáà fẹ́ lọ kógun lọ bá Tinubu ni iṣẹ́ oníṣòro Nàìjíríà èmi ṣáà sọ mò ń tún sọ àwọn náà ṣe tí wọ́n wá kú òní adúpẹ́ pé Yorùbá náà débẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ sí ẹ̀bẹ̀ tí èmi bí ọba dániwáyé ni pé kí àánú dìde sírìn àjò wa tí nǹkan bá tó mọ ó mọ ni ẹ wo accident tó tún ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ 18 passenger right off ni kò sí security gbogbo àwọn ọmọ yìí wọ́n ti wá ya ìyàkuyà sádùúgbò ìkan ṣẹlẹ̀ ní last week tí mò ń lọ sí ṣọ́ọ̀bù torí mo pẹ́ ní àwọn ọmọ mi ti wà ní ṣọ́ọ̀bù bí mo ṣe mo ṣáà rí bọ́ yẹn tó ọlọ́kadà ní ó máa ń gbé mi they don't think my ọ̀kadà o na yahoo boys o na 2 person o they don't think my ọ̀kadà ló ń ké lọ òògùn ó ń ṣẹ́bù látòrí bí ẹni domi sórí báyìí ni kì í dẹ́ ṣe yahoo boy ṣé yahoo boy ṣe àwọn ráyè yẹn wọ́n lo ṣẹ́ fún ni wọ́n pọ̀ bíbà wọ́n pọ̀ wọ́n ànọ́ọ̀sì kan nínú rédíò wọ́n lálàájà lẹ́ni ó máa jókòó síwájú mọ́tò a máa pe bus stop tùbọ̀ a máa pèrò wọlé wọ́n níṣẹ́ ibi ló ń ṣe wọ́n ti sọ́nù rédíò ẹ wo bí tá a ti bára wa tó bá fẹ́ wọ mọ́rúwáǹsì tó ti rí ọkùnrin lẹ́yìn tó rọ́kùnrin kan wájú ọ̀gbẹ́ni ṣáìn fèsì ẹ wọ́n parí iṣẹ́ ẹ bó bá mú 100 fóònù dání àwo lọ gẹ́ẹ̀ kan lánàá wọ́n sì parí iṣẹ́ okó 80,000 dání pẹ̀lú fóònù ẹ̀ ó lọ wọ́n ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni pé ibi báyìí làwọn ń lọ ló bá ń júwe fún wọn ibi tó ti wọ gàù nìyẹn wọ́n lọ tán lójú ẹ̀ là wọ́n gba ogbó tara ẹ̀ ó yá ṣe báwọn òjọba wa tàná àti tèrè ṣe bí wọ́n mọ ohun tó yẹ kí wọ́n ṣe fún wa àmọ́ ṣáwọn òṣèjọba lé wa lórí wọn lọ ṣe lápò ara tiwọn ni ìyí tó ń lọ ya ìtí ìmọ̀ nítorí pé kí ni wọ́n ẹ̀ṣẹ̀ kí ẹsẹ̀ kan bodò ọ̀ní wá ń fà wá àwa náà là ní kí gbogbo ara wa bò torí bí tá a ti bára wa rè gbogbo ògbó tó o bá sọ pé o máa àdúrà gbà á kí orílẹ̀-èdè Yorùbá bọ́ sí fún wa nítorí pé ibi tá à ń bá lọ yìí ibi tá à ń bá lọ yìí àṣà tí bá ti ṣe wà yìí rẹ́rẹ́ run o sẹ́fà ti di 1,600 ó níye tí dọ́là dà ẹni bá lọ Kòtónú lọ rajà ń ṣe àánú ni o ẹ wo bí tá a ti bára wa àti jẹun ẹlòmíì oúnjẹ àárọ̀ ló máa fi ṣe tọ̀sán málẹ́ oníbàárà wa pọ̀ ń lu bíbà mo dé ṣọ́ọ̀bù tàì dé ṣọ́ọ̀bù ọ̀sán yìí mo ti ẹ̀kọ́ òǹlé mo jókòó làwọn kan fara wọn dé alájà alùbáríkà mo náà kárí gbogbo wa èmi tí mò ń ronú pé kí kọ́sọ́mà wá mi wá ṣebí gbà tó wà tó bá wù èèyàn máa ná ẹ wo bí tá a ti bára wa gbogbo ọmọ aládé àwa ń rìnrìn rádaràdá kiri àwa ń láyé aláyé wọ́n ti gba ògo gidi lọ́wọ́ ọmọ aládé wọ́n wá gbé pàǹdálé lọ́wọ́ ọmọ aládé tó bá jọmọ ọkọ Yorùbá lọ́wọ́ tá a wà yìí ọ̀rọ̀ tí èmi Ifákànyìn sọ́lọ̀ ọ̀ṣun nìkẹ́ bá ń sọ ó máa wọ̀nú ọpọlọ bọ̀ yìí tí wọ́n bá ti fi wàsó gba dọ́là lọ́wọ́ ẹ̀ á ní kí ló ń wí ni ó dẹ̀ sì máa yí ẹ kò ì tí ì yí á yí ẹ lọ́la ṣàṣàyẹ́wá ni àbá ṣìlúyà àdẹ̀ṣàyẹ́wá nítorí pé ọba adániwáyé ló dá wa ní Yorùbá bọ̀ wọ́n kẹ́yẹlé pọ̀ méjì yẹ fún wa ni for example níwájú ṣọ́ọ̀bù mi lẹ́nu
àwọn Haúsá wọn travel gbogbo àwọn ìyàwó wọn ṣàtẹ̀lé wọn gbà tí ìyẹn wá lọ tán wọ́n wá jọ ń sọ̀rọ̀ níbi tí wọ́n dúró sí wọ́n pọ̀ gan mo wá wò títí omi dẹ̀ ń bọ́ lójú mi ẹni jókòó tí mi sọ pé kí ló dé ẹlẹ́yàmúyà kí ni ò ní dé ìkà làwọn pípò yìí ṣe fún wa ihun tí wọ́n ń sọ yẹn ń sìn mi ìgbéde wọn àsúnmì tí wọ́n bá ń sọ pé nǹkan kan náà fẹ́ ṣe fún mi níbi tó wà tí mi gbọ́ wọ́n ti ọmọ ti dàpọ̀ ń wọ́ọ̀dù ẹ mú oríṣiríṣi ẹ̀yà ẹ dà wá pọ̀ ẹ wá ní káṣeyọrí borílẹ̀-èdè yẹn kò lè bà á gbọ́ra wáyé à kì í ṣe aláṣà kan náà à kì í ṣe elédè kan náà à kì í ṣe oníṣe kan náà àṣeyọrí wo la wá ń wá lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò gbọ́ tèmi mi ì gbọ́ tí wọ́n kí lè rò pa lè jọ ṣepọ̀ tó fẹ́ jáṣeyọrí bí olè bí ká mú nǹkan ní nǹkan bí ká farun wájú pọ̀ mọ́ ti papọ̀ bí pé ẹni bá yára lògùn gbè ẹni bá kọ́ ṣe kínní ló máa ṣe kínní ìgbésí ayé tó máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ nìyẹn kọ́ńtì kan èdè kan ni àwọn ọ̀ràn míì lè lọ gbé pẹ̀lú ẹ o bọ̀ kọ́ńtì kan èdè kan náà máa lò wọ́n wá lọ mú èdè òyìnbó wọ́n fi ṣe ọbẹ̀ èdè fún gbogbo wa pé torí pé ká lè jọ máa fi contradict ara wa kí gbogbo ẹ máa tà sí ara wọn kì í ṣe contribute o contradict ni ṣé ṣàṣà nínú wọn ló gbọ́ búrókì ṣáwọn ìyá wa tàná náà gbọ́ ọ̀kadà kan mo gbẹ́njọ́ kan bó ṣe rí mi sálámà lè ṣe ẹ̀ṣẹ̀ rí tèmi ti ẹ̀kọ́ra mi sí ara wọn náà máa ń pè mí bọ̀ ọlọ́run ṣeun a sì ní sálámà lẹ́kùn wà lẹ́kùn yàyàdé mo ní èmi ò mọ bí ó dé tó lọ ìgbédìí ẹ̀ I know hear your language. I'm a Yoruba person. Alaja. Auntie say we are all the same. No, we are all the same. Lápá abo. Yoruba ni mí, Yoruba níran mi. I'm from Ogun State. Ìmí ìdẹ̀lẹ́lẹ̀ tó bá ṣe sàlámà lẹ́kùn. Yàyàdé, a ṣe kéde lẹ́rẹ̀ mo ló ti ẹ̀dá. Ibi abára wa yìí náà dá. A kórìíra àrùn oníran. Àwọn pípù yìí náà kó wa pọ̀. Nítorí pé tó bá kó wa pọ̀ ní ìṣòro tá a ní àlè ní mi ìgbọ́ yíbò kò dẹ̀ síbi tí yíbò fẹ́ lọ láyé èdè wọn náà jọ máa sọ síra wọn bẹ́ẹ̀ láwùsá àwa tó ń kọ́pọ̀ iná lájọ ìyàdó kéderé àmọ́ yóò ṣọ́jọ́ ṣọ́ lọ ìlà máa wà lẹ́ẹ̀kẹ́ báyìí àgàgà kẹ́ẹ̀tì ẹ̀ máa lọ sí ọ̀nà Kòtónú yẹn ẹni orí tó bá lọ ṣe tó bá bọ́ sílẹ̀ tó bá mú ẹ tàbí nǹkan kan good morning how are you ìyá kan àjọwọ́ mọ́tò ń jọ́kùn mò ń lọ sí Kòtónú náà ni ọwọ́ akọ wọn bọ́ọ̀lẹ̀ náà bá sọ pé màmá good morning o ìyá bá ní morning o màmá where are you coming for màmá ní èmi ò máa gbọ́ wọn máa ń wí Yorùbá mà lòun ẹni tá à ń sọ ìkọlà o ó sọ pé màmá you no hear my language I no hear your own too màmá àmì ìlú wo ló ti ẹ̀ pèrè ẹ̀ ló pèrè ẹ̀ nílùú kan mo ṣàfọwọ́ lẹ́rán mò ń wò mo ṣàwọn òpó kò tiẹ̀ lè ta sí mi níbi tí mo wà yìí bọ̀ bó ṣe rí èmi ó sálámọ̀ wàlékùn sálàm ó gbọ́ voice yẹn kò sọ nǹkan kan mọ́ létà mo á lọ bá mo ní ṣe bí Yorùbá ni ẹ wọ́n sọ pé ṣé iṣẹ́ wọ́n fọwọ́ òsì júwe ilé bàbá títí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ìlà olú òkè ṣá ni àbí kí là ń fà kí ló dé wọ́n bá ní ẹnu iṣẹ́ làwọn wà ẹ mọ̀ pé èdè tán fi kó gbogbo apọ̀ ni mo náà ti wọ one chance àti wọ one chance àti bọ́ sọ́wọ́ wọ́n ti mú páàsì wa lọ́wọ́ fún wa ẹ wo bí tọ́mọ aládé ti bára wọn àwa ń ṣẹrú ara wa kò wá ṣàánú láàrin ara wa àwa ń rí ìran kan pé ìran kan dáa jùràn wa lọ mo ti rí èèyàn tó sọ pé òun nífẹ̀ẹ́ Haúsá jù wa lọ nítorí pé wọ́n lóòótọ́ Haúsá àtàná ló lóòótọ́ tèmi ò ní àná kan tí wọ́n bá ṣe wà láì náà ni táwùsá kan bá pe wà láì lọ́dọ̀ ti tèmi kò láǹ kankan nítorí pé inside life ní gbogbo àjọ wà inside life lájọ wà tàná nìyẹn kí ló dé àwọn ọmọdé yẹn bá wá dìde pé Yorùbá nation ẹni kí ni à ń lọ kàn tí ìtàsíkò ara wọn àbátan bọ́ tàbí à ń lẹ kejì ìgbótí àtìyá wọn sọ pé ní Islam nation làwọn ń fẹ́ ẹ wá wo bí tá a ti bára wa ṣé ẹ ti mọ̀ pé gbájọ́ ra gáàsì tó wọ́n ni àti jẹ breakfast wa ẹ pàdé mi ní orí ètò mi lọ́la ẹ subscribe sí YouTube channel mi ẹ jọ̀ọ́ Ẹlẹ́yà Yorùbá TV
ẹ bá mi subscribe sí ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ bá mi subscribe sí ojú òní tiwa àníró ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. ìsúre fún ọmọ Adéyẹmọ ẹ máa ṣe àṣẹ. ìsúre fún ọmọ Adéyẹmọ ẹ bá mi ṣàṣẹ àṣẹgùn. ọ̀pọ̀lọpọ̀ ti máa pe kíní mi nǹkan dátà rárá tẹ́lẹ̀ ní kí n bá lè gbádùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni kọ́ ti wọlé gan ẹ má bínú àyè wà láti máa pè wọlé ńsìn o torí mi ní pẹ́ round up torí àti tètè sùn la tètè jí o. Òjògbò ní kẹ̀kẹ́ etí gúre. Ìwékun ni wẹ́dà ni ìwékun lọ́dọ̀ wọn kò wọ́n rò sílẹ̀ nífẹ̀ẹ́. Olúbíní lójoogun ajé ọba Jẹ̀bú-jogún èpè. Ọba Ẹ̀gbá-jogún asẹ́ wọn kó dẹ kókùn fọ̀ràn gbìn. Ajá gbélé ń mugbó àgbò gbélé ń wurun gbọ̀n. Apóyin ni wọ́n gbé fọ́dẹ àgbàká ni wọ́n gbalẹ̀ fífún ọ̀dà. Etí ni wọ́n gbìn di ọwọ́ Ọ̀rúnmìlà. Ifá tó bá bẹ nípa òwìsí ká sáré tètè ká ẹ wá. Ọ̀rúnmìlà tẹ́ ẹ bá bẹ dòmí àwísẹ̀. Ká sáré tètè ká ẹ wá torí ta tí wọ́n tẹ kútẹ́ lé. Làkọ̀sìmọ̀gbò ní gbágun ọmọ rẹ̀ kò dúró òṣùṣù òní dọ́mọ ìmọ̀tàwárà àní ní kọ́mọ kékeré ló wá gbà kàrà. ọmọ rẹ̀ á dìdí. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o àṣẹ ti gùn. ọmọ Adéyẹmọ ò ní kú àwa tá à ń tẹ̀lé ò ní rùn gbogbo àwọn ọ̀tá tó hùn kó dúró ti ọmọ Adéyẹmọ pé ó kubi tó fẹ́ gbà gbé rárá òun lára yín máa ké wọlé. a kí ọba Solomon o torí bí tọ́ba Solomon tún bá yọ lọ́tẹ̀ yìí ó ti ó lágbára o. wọ́n dá ẹbọ wọ́n dá ifá tèmi yán èjì òkè wọ́n dé yé o gbé sókè. ifá tèmi yán èjì òkè ó ti yé. wọ́n dá ẹbọ kákáká. ọba Solomon gbé wa débẹ̀. wọ́n dá ifá tèmi yán èjì òkè mo ti yé o. méjì ni. wàlẹ́. má padà wálẹ̀ rárá. ọba yìí. wọ́n dá ifá. tèmi yán èjì òkè mo ti yé. ṣẹ́kọ̀ máa lọ bẹ́ẹ̀. wàlẹ́ ọba Solomon gbé wa débẹ̀. èjì òkè mo ti yé. ifá tèmi yán èjì òkè mo ti yé. ifá tèmi yán èjì òkè mo ti yé. ẹ jẹ́ ká máa lé lọ. gbọ́ ẹ̀kọ́ wà nínú orin náà. ó wà o mo sì bá sọ̀rọ̀ lé lórí o. èjì ògbè. èmi ni ó gbè. fún àkọ́kọ́. èjì ògbè. òun èmi ni ó gbè o. òun náà ló tún síwájú. òun ní ìgbẹ̀yìn òun náà ló síwájú. wọ́n rú ẹbọ o. wọ́n rí ifá. wọ́n rú ẹbọ. wọ́n dá ifá. ìbàdí ní èjì ògbè mo ti yé. ìbàdàn mi yẹ wọ́n dá ifá. ìbàdàn mi yẹ èjì òkè mo ti yé. ẹ̀yin tèmi ọba Solomon gbé wa débẹ̀ lónìí o. ọlọ́run àyàdé àyàfẹ́. wọ́n lọ bá mi ṣàánú ọba Solomon bí ó bá wà ní nítorí àwọn ọkọ̀ bí ìdánwò kọ́ tẹ̀sí báwo bàbá kọ̀ bá dédé bá rẹ́rìí ni ṣé rí tẹ́ ẹ bá ń wo program ọ̀gbẹ́ni yẹn ọ̀pọ̀lọpọ̀ á ní kò mọ ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ á sọ pé làákàyè ò sí lọ́rọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á sọ pé orí ẹ̀ ò pè ọ̀pọ̀lọpọ̀ á sọ pé ọpọlọ ẹ̀ ti dàrú ọba tó ṣe pé bó ṣe wù ló ṣe ń fi kálukú dára bọ̀ tẹ́ ẹ bá lísì àwọn ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yẹn máa ń sọ àwọn pọ́ìntì kan máa ń wà nínú ọ̀rọ̀ yẹn tí ọba Solomon bá fẹ́ ju pọ́ìntì ọ̀rọ̀ ó lè kọ́kọ́ gbé ọtí báyìí kó gbé sẹ́nu ọ̀ kó ṣe yánmayàmá kan bọ̀ àwọn ó ń dìlífà mẹ́sẹ̀gì ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀
kò jù bẹ́ẹ̀ lọ wọ́n dá ẹbọ wọ́n dá ifá ìfọ̀tẹ́mí yẹn ìjì ògbè bó ti yé o ẹ wo ojú òní tiwa àríwó gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ pàdé mi lórí ètò lọ́la tabarẹ́ni tó bá fẹ́ pè wọlé àǹfààní wà láti pè gbogbo ẹ̀yin tẹ́ ti pè lè tún pè padà o torí mo ti rí kọ́ọ̀sì rẹpẹtẹ ń bíbà rẹpẹtẹ gan gidi àwọn èèyàn ti pè mí gan bí so ẹ lè pè padà o ojú òní tì wá dídé tó máa dé yẹmọdé wọn ní délé kú lọ́wọ́ wọn ní dé lárùn lọ́wọ́ a ní wá wọn tì fi àfikún kó tó di pé mo fẹ́ máa lọ mo dẹ̀ tún sì máa rìpíìtì program yẹn lọ́la ọ̀la gangan ni mo fẹ́ ṣe é fún ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá àfáà mi kan pè mí ó ní kí ló dé tó ṣe pé mistake àwọn àfáà lèmi máa ń sọ tí mi ń sọ dáadáa tí wọ́n ń ṣe mo ní ẹ kì í farabalẹ̀ gbọ́rọ̀ mi dáadáa màá ní ẹ̀yin àfáà gidi wà àwọn kọ̀ǹdá wà ẹ̀yin náà wò yìí tí wọ́n ṣe nítorí pé ẹ fẹ́ justice fún ọba tó níyín ọlọ́run ọba tó sọ pé ẹ pín ìwọ kálukú fún ẹ ṣe déédéé láàrin ara yín ẹ má jẹ ètò ẹlẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ ẹ má ní ara yín lára ẹ wá tò sójú ọ̀nà ẹni tó ń wá jẹ ẹ̀mú ẹ lọkùnrin mọ́rúwá gbé kọjá ó dẹ̀ sọ̀rọ̀ pé kí ni gbogbo eléyìí àzúmì pé ká tiẹ̀ kọ́kọ́ kíyẹn tiẹ̀ dúró kán fẹ́ dóòlà ẹ̀mí èèyàn kí ábúlàsì máa bọ̀ ṣé bẹ́ẹ̀ ṣe dí ọ̀nà yẹn ṣó dáa kò wà proper kò normal kò fọ́ ni ẹnìyẹn wá sọ̀rọ̀ ẹ sálámọ̀ tán báyìí ẹ kó pati ẹ bo ni ẹ dúró ná tí wọ́n bá ń sọ pé Islam kí ló dé tó ṣe pé àwọn ọ̀wà tí àwọn kọ̀ọ̀kan nú yín máa ń hù kì í ṣe bẹ́ẹ̀ yẹn nìkan o ilé ọdún gan àsìkò ọdún tó yẹ kó ṣe pé ẹ máa dí títì security ó yẹ ká ẹ gba security sírú ibẹ̀ yẹn náà ẹ wò ó dọ̀la kó bá dániwáyé kó ṣọ́wájú ọ̀la lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń sọ̀rọ̀ á ní wọ́n ń tàbùkù ẹ̀sìn á ní wọ́n ń ta méjì ẹ̀sìn àwọn ò bá yín sọ̀rọ̀ àdìtì àsọ̀rọ̀ Kùránì fún yín sẹ́ àní ṣe sí tó o bá gba ẹ̀sìn tó jọ́ ọmọ ọkọ Yorùbá o gbọ́dọ̀ fi ìwà kẹ́sìn kó o fi làákàyè kún ẹ̀sìn kó o fi ọpọlọ tó pé kó o fi kún ẹ̀sìn tó ń sìn lóòfin ní máa hùwà bí ẹranko ọmọ ọkọ ni wá ògùn adúláwọ̀ ni wá kí ló wá dé tó yẹ pé àwọn òṣèṣì kan la máa wò ẹdún ọ̀nà nílẹ̀ Lárúbáwá yín jọ òun lè ti rí tán jí títì pẹ́bẹ́ yẹn ààyè tó ti ń jọ́sìn fọ́dún wọn bá wà ní gbogbo kọ́ńtì tó kù kí ló dé tó fi jẹ́ bí kí ló ṣẹlẹ̀ gbogbo àtijọ́ tá a dẹ̀ ti ń jọ́sìn ọ̀hún náà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó tẹ̀ ń dí títẹ̀ kí ni ń tẹ̀ ọ́ fà wá kí ni nǹkan tó mú wá bá wa nílẹ̀ Yorùbá yìí kí ni nǹkan tó mú wá bá wa ṣebí ṣẹlẹ̀ fi ń dárúgùdù sílẹ̀ ẹ̀yin kan dánú wọn dẹni nítorí pé àwọn kan wà tó ṣe pé wọ́n ń sin lọ́run nítorí ìtọ́lọ́run àtànábì ẹ̀ àwọn kan sì nítorí pé tó bá tiẹ̀ fẹ́ di wàhálà kó di ẹ̀yin ni Ọlọ́run nìyẹn Olódùmarè aṣọ́wájú ọ̀la lọ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwa tá a jẹ́ akọ́ ìbínú tá a bá rí ẹni tó tún fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pè mí sórí 08102893269 ọba tó ní wá kò ní fi wá sílẹ̀ ojú òde ní tiwa a nílò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin tẹ́ love tẹ́ share tẹ́ like ọwọ́ tẹ́ fi tẹ̀ ọwọ́ náà ò ní dárọ àkàndùn òde ní wọnú ọwọ́ náà ẹ ṣé gan. èmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣúnìkẹ́ gbogbo ìta aṣọ lẹ́nu kí àrọ̀rọ̀ ọmọ k'Olódùmarè bá wa mú lọ sílé àṣẹ fún ọmọ Adéyẹmọ ètò tí wọ́n láṣẹ a kí wọn aṣàdúrà fún wọn ní ọ̀la a máa bẹ̀rẹ̀ ètò wa ó máa láòdù gan ẹ pàdé mi anytime k'Ọlọ́run gbà mí láyè àánú abá gbogbo wa gbé àdẹ̀bá wa rìnrìn àjò oorun ayọ̀ la máa sun o àní gbọ́kọ́ ara wa báyìí gbogbo ẹ̀dá tó bá sọ yẹ ká lọ ká má dé àní dé bá wọn o ẹ bá mi share ètò yìí kó débi tó yẹ kó dé ẹ ṣé gan ire o.